Ojúwòye lẹ́tọ̀ ètò lójúwòye. Ojúwòye ètò tó fún ni nímọ̀ mọ̀rọ̀ bàtà gbogbo. Ẹ jẹ́ ká gbé yẹ̀wò ọ̀rọ̀ orílẹ̀-èdè wa kí ni ojúwòye tirẹ̀ o. Ojúwòye lẹ́tọ̀ ètò lójúwòye. Ọkọ ìyá ẹ̀ ni bàbá ní, àlè ìyá ẹ̀ ni bàbá ní. Sórí ètò yẹn tó wa ojú ìwòye ní ìkànnì Jígí Alára àpẹẹrẹ mímọ yín ọ̀rẹ́ yẹn pásítọ̀ Táíwò Hassan kò yín mọ̀ sí Òtítọ́lé. Lórí ètò yìí náà ni tẹ́tí mọ̀ bí ẹni mowó rẹ̀ mọ̀ pé lọ́jọ́kọ́jọ́ gẹ̀rùgẹ̀rù báyìí náà làbẹ̀wò dúkùndùkú lóko bẹ́ẹ̀ ni ẹnìkan kì í bọ́ lọ́kùnrin yẹn lórí ìtẹ́ bẹ́ẹ̀ ni lọ́nà la fi jáde pé káwá wo ohun tó ṣẹlẹ̀ nígboro lónìí lórí ọ̀rọ̀ tá a mọ̀ sí ọ̀rọ̀ epo ọ̀wọ́n gbogbo epo tó ń ṣẹlẹ̀ ní lọ́tún lọ́sì jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà báyìí àwọn wo ló ṣe ń lo epo gan àmọ́ pé àwọn onímọ́tò ọlọ́kadà onímọ́rọ́wọ́ àwọn ọlọ́pàá tó ń lépo àti àwọn tí wọ́n ṣiṣẹ́ ní abẹ́ ìjọba tó jẹ́ pé wọn ò rí mọ́tò wọn gbé lọ sí ibi iṣẹ́ ọ̀rẹ́ ló kọ̀ọ̀kan lọ́n ti páàkì mọ́tò lẹ̀ tí ò tiẹ̀ gbé lọ sí ibi tí wọ́n ń lọ látàrí àìsí epo àti ọ̀wọ́n gbogbo epo. Èyí ló mú wọ́n jáde láti iléeṣẹ́ ìkànnì Jígí Alára láti wá fi ọ̀rọ̀ démi tó dọ̀rọ̀ pẹ̀lú àwọn èèyàn wa níta ká mọ kí ni àdójúkọ wọn lórí ọ̀rọ̀ epo gan. Èló gan náà rí epo náà rà jẹ́ wọ́n sì ń rí rà bí? Jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ilé epo ló sì ẹ̀ ní epo náà bí? Àwọn ilé epo kàn tẹ́ pé wọ́n ní epo náà tẹ́ pé àwọn náà láǹfààní àti gbé epo náà wá láti ibi tó ń ti yẹ kán gbé wá láti jẹ́ kó jẹ́ títà fún ọmọ ènìyàn. Èyí ló fà á sí àfijáde o pẹ̀lú èmi àti àwọn ikọ̀ mi Ọláyínká Gabriel ó wà pẹ̀lú mi pẹ̀lú Saliu Bakare àjọwà ń ta lónìí ni lórí ètò yẹn tó wa ojú ìwòye ní ìkànnì Jígí Alára ìkànnì kẹrìnlélógún tó gbà tó fẹ́ tó fún ẹgbẹ́ iṣẹ́ tó gbà wó bọ̀ ẹ máa bá wa ká lọ àdókè lọ́nà mò ń bọ̀. Àtúntò àrèrè pàkó yìí bá bá mọ̀gánà àǹfààní ńlá ló wọlé tọ̀ wá wá yìí o. Àǹfààní láti darapọ̀ mọ́ iléeṣẹ́ amóhùnmáwòrán àti rédíò orí ẹ̀rọ ayélujára kan nílẹ̀ yìí Jígí Alára rédíò tó kalẹ̀ ká sílùú Ìbàdàn. Iléeṣẹ́ tẹlifíṣàn tí wọ́n mọ̀ mọ́ àwọn ètò àtàtà lóríṣiríṣi ni. Àǹfààní ńlá rèé o fún gbogbo ẹni tó ní ẹ̀bùn àti ọgbọ́n àtinúdá láti wá fi ẹ̀bùn tiyín náà hàn kẹ́yìn náà lè di ìlúmọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́. Akọ́lé àti Gẹ̀ẹ́sì ni wọ́n ní. Tàbí akọ̀ròyìn àti akàròyìn eré ìdárayá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lédè Yorùbá àtèdè Gẹ̀ẹ́sì. Ayàwòrán cameraman. Aṣọ àwòrán pọ̀ editor. Onímọ̀ nípa ìwádìí ìtàn documentary researcher. Onímọ̀ nípa ìpolongo ọjà lójú òpó ayélujára e-marketer àti akọ̀wé secretary. Àǹfààní tún wà fún ẹni tí ò tí ì máa gbóhùnsáfẹ́fẹ́ ya àwòrán so àwòrán pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó gbàgbọ́ wípé o lè kọ́ṣẹ́mọṣẹ́ lórí ẹ̀. Àwọn numbers wọ̀nyí ni kẹ́ ẹ pè fẹ́kúnrẹ́rẹ́ àlàyé o 07050580241 àti 09039893895. tàbí kẹ́ WhatsApp nìkan sórí +13472857401. lórí Facebook, Instagram àti Twitter ẹ kàn sí Jígí Alára rédíò wá lo ẹ̀bùn tiẹ̀ náà níbi táyé ó ti gbà ọ́ ní Jígí Alára rédíò a máa retí yín o. Jígí Alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń sọ. Èyí ń bẹ̀lẹ̀ ní òsì nǹkan lórí ọ̀rọ̀ epo rọ̀bì lórílẹ̀‐èdè wa Nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ wàhálà àti ìdààmú ló ti dá sílẹ̀ látàrí ọ̀wọ́n gógó epo bẹntiró. Èyí ló mú tí iléeṣẹ́ ìkànnì Jígí Alára fi gbé àwọn aṣojú iléeṣẹ́ náà dìde tí wọ́n sojú ikọ̀ ojú ìwòye láti bọ́ síta kí wọ́n béèrè lọ́wọ́ àwọn aráàlú kí wọ́n jọ fọ̀rọ̀ jómi tó rọrọ̀ pọ̀ lórí pé ojú ìwòye òun náà fi wo tó ń ṣẹlẹ̀ lásìkò yìí ṣùgbọ́n ká tó débẹ̀ náà àwọn àgbà bọ̀ wọ́n sọ pé ohun tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíràn bí ìlú gangan kí níjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà sọ lórí ọ̀rọ̀ epo ẹnu wo làwọn èèyàn ṣe fi ń wò ó ojú wo ni àwọn èèyàn fi ń wò ó nígboro gan náà. lórí ètò yẹn tó wa ojú ìwòye tó máa ń bọ́ láwà báyẹn tó mọ̀ pé ìta la wà
níbọ̀láwà ìtàláwà mo wà pẹ̀lú ara àwọn tó jẹ́ pé iṣẹ́ táwọn náà ṣe ní tiẹ̀ kàn kọ̀kadà káàkiri àwọn aráàlú pé àwọn alálùpùpù wọ́n bá a sọ kan sí méjì lórí ìbéèrè tá a bí wọ́n báyọ̀ ẹ bá dọ́rọ̀ pé fún àwọn ẹlẹ́tọ́ ń wò wá. orúkọ tèmi ni Mr. Yusuf Ajao. Mr. Yusuf Ajao lórí ọ̀rọ̀ epo báyìí bá pé ẹ̀yin ọlọ́kadà bó ló ṣe lára ẹ̀yin ọlọ́kadà tẹ̀ ń kọ̀kà lásìkò yìí. orí ọ̀rọ̀ epo yẹn tó lágbára púpọ̀ ni kódà àwọn tá a ti ń ṣe déédéé lórí owó mọ́sìn tá à ń san ó padà mú ìjákulẹ̀ wá fún wa nígbà tó pé iye tá à ń ra epo yẹn ó ti wọ́n jù débi pé kò sáǹfààní yẹn dáadáa mọ́ iye tá a lè ń rà tá a bá ti ń pa ó bẹ̀ lásán kò mú èrè tó yẹ kó mú wá fún wa ó àfẹ́ tiwa gan púpọ̀. ẹ bá a dárúkọ yín fún àwọn aráàlú tó ń gbọ́ wa. orúkọ mi ni Gbénga Abíọ́lá. Gbénga Abíọ́lá bàbá wa ìbéèrè àkọ́kọ́ mọ́bìnrin lọ ni pé lórí ọ̀rọ̀ ọ̀wọ́n gógó epo tó ṣẹlẹ̀ lásìkò yìí ìyàwó ló kọ sí ẹ̀yàn náà ló ń gbà tó fi ń ṣe bákanbákan lára yín. Akàntì ẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé Ọlọ́run tún jẹ́ kó máa lọlẹ̀ díẹ̀díẹ̀ yàtọ̀ sí bí ọ̀sẹ̀ tó lọ yẹn ló lágbára díẹ̀ débi wípé ìjà nílé epo àtògbémúlémú ni wàhálà pọ̀ lọ́tún ló ṣe wípé látàárọ̀ súlẹ̀ ó lè tó táìmù tí ó kàn yàn báyìí kí wọ́n sọ pé àwọn ò tepo mọ́ ó tún dijọ́ kejì. àjàkú akátá ń ṣẹlẹ̀ níléepo káàkiri bàbá àdárúkọ yín fún àwọn aráàlú tó ń gbọ́ wa tó ń wò wá kétékété. orúkọ mi ni Saka Kọ́lápọ̀. Saka Kọ́lápọ̀. bàbá wa ti máa ń bí ìṣòro wo lẹ́ ń dojúkọ lórí èlò epo tó wọ́n gógó káàkiri èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí. ìṣòro pọ̀ o torí nísìn àárẹ̀pọ̀ ọ̀wọ́n ni àìró ọ̀wọ́n gbé especially ibi táwa wà yìí ẹ rí i pé inú támínà rẹ̀ wà yìí nísìn àárẹ̀pọ̀ ní 900 850 bá a ṣe ń rà nìyẹn torí mi ò bá ń repo 1000 rò dáa. tó o lórí ètò yẹn tó wa ojú ìwòye náà la ṣì wà oníkànnì dígí alára ìkànnì kànnìlélógún bàbá wa bá dárúkọ fún àwọn àlejò kò wá. àti òlọ́wọ́ bàbá wa ní àsìkò yà mọ̀ pé ọ̀wọ́n gógó epo ti wà báyìí bàbá wa ìyàwó ló kọ sí yín. ìyàwó kọ sí wa lórí ọ̀rọ̀ ìgbèlú bàbá tí mo tẹ̀lé àwọn ẹ̀jẹ̀ kò sí ọwọ́ ajé rẹ̀ tàbí ẹ̀wọ̀ àwọn ọkọ̀ bá a lọ lásìkò nípa ẹsẹ̀ méjì ọrọ̀ ajé wa tó bá wulẹ̀ dáadáa fẹ́ẹ́ lè wá àtàlẹ́ ní ọgbọ́n wa tó ń lo mẹ́rin máa ń tọ́jú àdéhùn tó méjì lẹ̀ fún pàápàá jùlọ owó nàìjíríà ọ̀fẹ́ yóò mọ̀ látọ̀ àwọn lórí ọ̀rọ̀ pàtì ọ̀pọ̀ náà bí owó epo bá ṣe mú bẹ́ẹ̀ ni ọrọ̀ ajé ṣe ní wọ́n lára sí tí yóò sinmi déédé ẹlòmíì fẹ́ fi jẹnẹrétọ̀ ṣiṣẹ́ ẹ̀wọ̀ ètò òfin ra epo wá lélẹ̀ bábà nífẹ̀ẹ́ àgbẹ̀rún tẹ́lẹ̀ fẹ́ fi gbà fún ẹ̀rọ náà sì ti wá pa ọ̀nà àwọn ẹ̀rọ ìjọba tí wọ́n lọ́wọ́ méjì mẹ́ta tó kún oṣù fún ọmọ rẹ̀ wọ́n tó ẹ̀yin yẹn wa a ti lọ káàkiri a rí i pé àwọn onímọ́tò àtọlọ́kadà nìkan kọ́ ni wọ́n nílò epo nìkan lásìkò yìí náà láti wá sọ́dọ̀ ẹ̀gbọ́n àpàtàkì táwọn náà nílò epo tán fi epo ṣiṣẹ́ tẹ́ pé tí yóò bá sí epo tí ò sí náà kò sí nǹkan tí àbáwá náà ṣe fẹ́ iṣẹ́ wọn bàbá ẹ bá a dárúkọ yín fún àwọn aráàlú tó ń wò wá ẹ̀gbọ́n wa. orúkọ mi ni Àbáyọ̀mí Idris. Àbáyọ̀mí Idris ṣé bóò ni ẹ̀yin náà ṣe ń lo epo lásìkò yìí sí àti pé ìyàwó ni epo kọ sí lórílẹ̀‐èdè Nàìjíríà báyìí. epo yẹn wọ́n o a dẹ̀ ń lo epo lójoojúmọ́ ni so ojoojúmọ́ náà lèyàn rẹ̀ po. ọkọ ìyá ẹ̀ ni bàbá ni àlè ìyá ẹ̀ ni bàbá ni. ẹ̀ ń ra epo báyìí lórí lẹ́ràn lọ́wọ́lọ́wọ́ báyìí jálá epo kìnìún lẹ́ ń rà á. jálá epo kan tá a rà ní ìṣòro pé kò sí normal rate báyìí jálá epo kan tá a rà ní ìṣe àmọ́rò 1002 ní lítà látẹnu lọ́sù àṣírò ní 850 oní 750 náà wà bó ṣe ń lọ bẹ́ẹ̀ rẹ́ nìyẹn ṣùgbọ́n àwọn tó ń ta bí normal price náà ní irú NNPC yẹn bọ̀ èrò pọ̀ níbẹ̀ gan 580 làwọn yẹn ń tà bọ̀ èrò ti pọ̀ jù ní ogbó sáìdì ibẹ̀ yẹn jù tí yóò sábà ní àti lè dúró níbẹ̀ ní tó fà á nìyẹn. báwa èlò lẹ́ẹ̀rán ajálẹ̀ epo kan báyìí lọ́sẹ̀ tó lọ àtìgbà tẹ́ ń rà àti iye tẹ́ ń rà ní ìsìn bàbá. ẹ̀sẹ̀ ní ọ̀sẹ̀ tó lọ ara jálẹ̀ epo kan ní 1000 12 ṣùgbọ́n lọ́sẹ̀ yìí a dúpẹ́ pé ó ti ń yàtọ̀ dáadáa ilé epo tá a ti ń ro ní 12
wọ́n ti ń tà fún 850 ilé epo tá a ti ń ra oní 1000 wọ́n ti ń tà fún 750 ó ti ń yàtọ̀ lẹ́yìn NNPC nìkan ni la rí i pé àwọn yẹn fún yẹn ní ìrọ̀rùn. èló lẹ́ ń ra jálẹ̀ epo kan báyìí àti pé ní àwọn ọ̀sẹ̀ mélòó kan tó pé wọ́n sẹ́yìn bó lẹ ṣe ń rí epo tí ń rà. ilé epo náà láti ń tò sọtá ẹlẹ́rìí nítòsí ara black market market yẹ ọ̀pẹ rárá tá a fẹ́ rà á lọ tò sílé epo ni epo dẹ̀ wọ̀n ìgbà mi àlẹ́ rà ní 800 ìgbà mi 850 mo ti ra epo ní 1000 naira lítà rẹ̀ tó jẹ́ per litre ọ̀dẹ̀ kéré jù mo ra bí 5 litre lójúmọ́. ọkọ ìyá ẹ ní bàbá ní àlè ìyá ẹ ní bàbá ní. lórí ètò yẹn wa ojú ìwòye ní ìkànnì Jígí Alára àwọn èrò tẹ́yìn náà ń gbé ǹjẹ́ ti fowó lórí ọ̀pọ̀ olóṣèlú lánàá lára àwọn èrò tẹ́yìn náà ń gbé. àwọn èèyàn tá à ń gbé lásìkò yìí mo sọ ibi wọn náà òun kálukú náà ní ń pariwo pé ẹjẹ́ àjọ máa wò ó ṣe fúnra wa ibi tá à ń gbé ní 400 tẹ́lẹ̀ ká sọ di 500 àmì ilé bá fìfẹ́ wọ̀ àmì sì lè kí ni wọ́n lè mọ́tò fìfẹ́ wọ̀ tẹ́ pé wọ́n bá lò bẹ́ẹ̀ pé 400 níbẹ̀ rọ̀ mi ò táwà gbé wọn pé kájọ máa yí mọ́ra wọn náà ni wọn kò ro àwọn náà lọ́rùn gẹ́gẹ́ bí n ti sẹ́ náà ó àfẹ́ẹ̀tì gbogbo wọn náà ni kò sẹ́ni tí ó àfẹ́ẹ̀tì. tọ́ba tí wọ́n á bí ni àwọn èrò tẹ̀ ń gbé àwọn tó jẹ́ pé àwọn tó ń jẹ́ àwọn ń bàrà àti yín náà kọ́sítọ́mà yín bó ló ṣe yí lára wọn àti bó lẹ ṣe ń ṣe é tí ò fi para wọn lára. ẹ ṣe àwa gan tá a jọ lọ́kadà gan ó ń ro wá la tá a bá pe owó fún èrò tá a fẹ́ gbé tọ́ra àmọ́ pé ń tá a rà iná láàtà ìdí ẹ̀ nìyẹn. gbé àwọn èrò tá à ń gbé gan amọ̀págí ló ń kálukú fi ń lọ ibiṣẹ́ padà sábà fẹ́ gbé lómi gan ní 250 á ní ẹjọ́ nítorí ọlọ́rin lóun gbà sálárì kábòn reduce ẹ̀ bíi 200 kan náà là ń gbèrò ṣùgbọ́n àwọn aṣáà àfàràrà pẹ̀lú Nàìjíríà ní kọ́lọ́wọ́ sàṣàánú wa kọ́lọ́wọ́ ó ràn wá lọ́wọ́ kárí bá ṣe wá ọ̀nà gbégbà kọ́lọ́wọ́ ṣàánú wa lórílẹ̀‐èdè Nàìjíríà yìí. àwọn èrò tẹ wá ń gbé náà nǹkan bó ló ṣe ń lára àwọn èrò tẹ ń gbé ní bó lẹ ṣe ń ṣe pẹ̀lú àwọn èrò tẹ ń gbé. dáadáa kankan lára mi kò yẹn ṣe fún ẹni báwọn náà wọn ṣàdúrà fún ọ tí wàá kàrọ̀ ìjọba àpapọ̀ kó lọ́ba ní wà tó. ọkọ ìyá ẹ ní bàbá ní àlè ìyá ẹ ní bàbá ní. wọ́n ní kábíyín bèbè pé kí lẹ rò pé ìjọba lè ṣe láti jẹ́ kí ọ̀rọ̀ epo èkó di tí ó sún gbogbo wa bọ̀ tí ó sì tí gbogbo ó sì mọ́ rọrùn. ìta rò pé ilé ìjọba ṣe lẹ́ẹ̀ta lè kó lè ṣe náà ni pé arọ ìjọba wa náà ni arọ wọn láti òkè lọ́hùn pé kí wọ́n síjú àánú wò wá lórí ọ̀rọ̀ bí epo yẹn ṣe wọ́n àánú tán lè síwò wá náà bìkọ́ ntí aráàlú lè jẹ tá a lè jẹ́ mẹ́ náà ni ọ̀rọ̀ epo tó bá ti wọlé ní ìsìn gbogbo nǹkan ó tún máa lọ ní ìrọwọ́ rẹsẹ̀ tí kò ní sí wàhálà kankan bá gbé síbi tí kò ti ní ni wá ní arọ ìjọba ni abẹ̀ wọ́n ní o àbáwọn fa. sọ fún wa náà ni pé ká lọ mú sùúrù a sì ti mú sùúrù a sì mọ̀ pé yóò dáa torí ìjọba Tinubu a mọ̀ pé ìjọba tí ó fi alọ́kàn balẹ̀ ni ó ń ta wá báyìí níná mọ́ndẹ̀nì dídùn lọ́sàn-án máa so lórí. epo títì iná àwọn ọjà wọn ló kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà ni tábà ti yanjú yẹn fún wa ẹ wò Ọlọ́run ó ṣàánú wa ni ṣùgbọ́n ní ìsìn báyìí àti ìwádìí ọ̀kan gbádùn ebi ń pàlù kò sépo inú ò da títí inú ò da kò tí ẹkọlọ́mì kò da gbogbo wa báyìí sì ọ̀pọ̀lọpọ̀ ìlú wà ní ẹgbẹ́ private ni wọn ẹgbẹ́ ìmọ̀lá anágún tí wọn bẹ̀rẹ̀ ṣe nígbà tó sọ so lásìkò ìjọba kan ṣàánú wa lórílẹ̀‐èdè Nàìjíríà kan ṣàánú wa orí ìwé bá padà sùkàn gírí ajá wọn bu mi jẹ bí ẹran gbogbo alamọ tẹ́lẹ̀ bá lé ẹran gan tó bá lé tó bá pọ̀ gírí ẹran pàdúdà yóò padà bu mi jẹ bí ajá. àwọn ọmọ ń parẹ́ yóò ṣe fáwọn náà ni wọ́n kó àkóso òkú lọ́wọ́ wọ́n ní tí orí bá bàjẹ́ lára ẹja gbára ajá ti bàjẹ́ so olórí náà lè bẹ̀rẹ̀ pé kó bá ní wọ́n àkàṣe sí bóyá sọ́sìrì tí wọ́n ṣe tẹ́lẹ̀ lórí ọ̀rọ̀ epo wọ́n wà ní sàpadà ní bóyá wọ́n wà kan ní ìṣètò pé yóò fi lọ àwọn onímọ̀ àgbà ẹ̀kọ́nọ́mì ló wá dé ìpè ìpè ìbẹ̀rẹ̀ wálẹ̀ tó ní kàtà tó bá lọ́wọ́ tó jọ sọ kókó wa pọ̀ orílẹ̀-èdè ní ọ̀rọ̀ epo sọ ọlọ́run àwọn lọ́wọ́ yọ̀rọ̀ bá wọn ṣe é tí má tún bí lè rè pé
ìjọba orílẹ̀-èdè wa Nàìjíríà tá a wà yìí wọ́n jẹ́ kó ká wọ́n fọlọ́kànbalẹ̀ pé epo wálẹ̀ àmọ̀ràn owó sẹ́yìn lè fún ìjọba orílẹ̀-èdè láti jẹ́ pé gbogbo ẹ̀ kó lè bá àyà kó lè bá àsúntò lórí tẹlẹ́mù. èmi ò lámọ̀ràn rẹ̀ kan ìjọba ọmọ tí ó sì tó kó fi wáyẹ̀ so kò dìgbà tí wọ́n tó gbà wọ́n lámọ̀ràn kó tó di pé wọ́n tó mọ nǹkan tó yẹ kí wọ́n ṣe ẹ̀rí ìjọba tó wà ń ta yìí sí báyìí wọ́n rẹ̀ láti ṣe nǹkan faraàlú ìjọba wọn ò fẹ́ bọ́ ẹ̀ nìkankan sórí àsìkò tó yẹ kókó tó wọ́n so èmi ò lámọ̀ràn kan tí mi ò gba ìjọba rárá àtọ̀ so. ẹ bá a dárúkọ yín fún àwọn alílẹ̀ kan sí. orúkọ mi ni Àbáyọ̀mí Idris. tó náà lẹ ti gbọ́ ìyẹn ara lẹ́yìn àti epo kọ sí àwọn náà sí mẹ́nubà lórí ètò yìí tó wa Ojú Ìwòye níkànnì Jígí Alára ẹ̀ẹ́dá tún dókè lọ́nà mò ń bọ̀. Àtótó arére pàkó yí bàbá màgánà àǹfààní ńlá ló wọlé tọ̀ wá wáyé o. Àǹfààní láti darapọ̀ mọ́ iléeṣẹ́ amóhùnmáwòrán àti rédíò orí ẹ̀rọ ayélujára kan nílẹ̀ yìí. Jígí Alára rédíò tó kalẹ̀ ká sílùú Ìbàdàn. Iléeṣẹ́ tẹlifíṣàn tí wọ́n mọ̀ mọ́ àwọn ètò àtàtà lóríṣiríṣi ni. Àǹfààní ńlá rèé o fún gbogbo ẹni tó ní ẹ̀bùn àti ọgbọ́n àtinúdá láti wá fi ẹ̀bùn tiyín náà hàn. Kẹ́yìn náà lè di ìlúmọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́. Akọ́lé àti Gẹ̀ẹ́sì ni wọ́n ni. Tàbí akọ̀ròyìn àti akàròyìn eré ìdárayá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lédè Yorùbá àtèdè Gẹ̀ẹ́sì. Ayàwòrán cameraman. Aṣọ àwòrán pọ̀ editor. Onímọ̀ nípa ìwádìí ìtàn documentary researcher. Onímọ̀ nípa ìpolongo ọjà lójú òpó ayélujára. E-marketer àti akọ̀wé secretary. Àǹfààní tún wà fún ẹni tí ò tí ì máa gbóhùn sáfẹ́fẹ́ ya àwòrán so àwòrán pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó gbàgbọ́ wípé o lè kọ́ṣẹ́mọṣẹ́ lórí ẹ̀. Àwọn numbers wọ̀nyí ni kẹ́ ẹ pè fẹ́kúnrẹ́rẹ́ àlàyé o 0705-058-0241 àti 09039893895. tàbí kẹ́ WhatsApp nìkan sórí +13472857401. lórí Facebook, Instagram àti Twitter ẹ kàn sí Jígí Alára rédíò wá lo ẹ̀bùn tiẹ̀ náà níbi táyé ó ti gbà ọ́ ní Jígí Alára rédíò a máa retí yín o. Jígí Alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń sọ. ọmọ mi kí mo bọ ìsọ́njú òní pé kó má dédìí kìíní mọ́ kí mo sọ fẹ́ kó má dédìí kìíní mọ́ kò sí ìkankan tó fẹ́ gbà mẹ́ tó fẹ́ kún kékeré ni àwọn tó ṣe kìíní gan ọmọ tó kọ́ bẹ́ẹ̀ ni sọmọ tó kọ́ bẹ́ẹ̀ wọ́n rọ pé smoker are liable to die young tó fẹ́ kún kékeré ni. bàbá ṣé nǹkan tó kọ síbẹ̀ nìyẹn. nǹkan tó kọ síbẹ̀ nìyẹn. èmi ò mọ. nǹkan tó kọ síbẹ̀ nìyẹn mo dédìí ẹ̀ mọ́. kò sá ṣe sí fárakú náà. tètè ọkọ mu wa ná ṣó tó bá ti wá lè ṣèlérí fún mi wípé òní dédìí kìíní yìí mọ́ mo promise ẹ pé màá bọ gẹ́ẹ̀tì iṣẹ́ gidi. bàbá ó lè dá yín lójú. iṣẹ́ tí wàá máa gbowó ńláńlá màá bá yín gẹ́ẹ̀tẹ̀. so gbogbo mọ́dé bẹ́ẹ̀ mọ́ o. ẹ ṣe bàbá. ìkéde pàtàkì wá láti ọwọ́ olùdarí iléeṣẹ́ Jígí Alára. Fún ìpolówó ọjà yín ẹ lè kàn sí iléeṣẹ́ Jígí Alára lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó wà lójú amóhùnmáwòrán yín. Ǹjẹ́ jẹ́ mọ̀ pé ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ti fi kélé òfin de àwọn tí wọ́n ń fi ọkọ̀ àjàgbé lọ ra epo bẹntiró lọ́nà tí kò tọ́? Ní báyìí ìjọba orílẹ̀-èdè wa Nàìjíríà tá a mọ̀ sí Bọ́lá Ahmed Tinubu ti fi kélé òfin dè wọ́n látàrí pé wọ́n ra epo bẹntiró lọ́nà tí kò tọ́. Ní báyìí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ti dábàá lílo ọkọ̀ afẹ́fẹ́ gáàsì fún gbogbo ẹ̀ka ètò ìjọba lórílẹ̀‐èdè wa Nàìjíríà àti àwọn lọ́gàálọ́gàá lẹ́yìn tí ó mú àdínkù bá owó tá ń ra epo bẹntiró níwọ̀n bàgbà tí àwọn ọkọ̀ tó ń lo afẹ́fẹ́ gáàsì bá ti wà káàkiri orílẹ̀‐èdè wa Nàìjíríà. Àjúrí Ǹjẹ́lélà ní orúkọ olùdámọ̀ràn fún ààrẹ orílẹ̀‐èdè wa Nàìjíríà ní ọjọ́ tí ó fi ọ̀rọ̀ náà léde la mọ̀ sí ọjọ́ Ajé Monday tí í ṣe ọjọ́ 13 oṣù karùn-ún ọdún tí a wà yìí ọdún 2024 ní àtẹ̀jáde àti ìfohùnsáfẹ́fẹ́ yìí jáde látẹnu Njeri Angelila. ọkọ ìyá ẹ̀ ni bàbá ni àlè ìyá ẹ̀ ni bàbá ni. ẹ rí i pé a ti lọ káàkiri a ti bi àwọn èèyàn léèrè àwọn tó ní í ṣe pété ọ̀rọ̀ iṣẹ́ wọn ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ epo àwọn onímọ́tò àwọn ọlọ́kadà àti àwọn tí wọ́n fi epo ṣiṣẹ́ yálà wọ́n ń dà sínú jẹnẹrétọ̀ ni àbúrò àwọn ń dà sínú ọ̀rọ̀ alùpùpù wọn. Wọ́n ṣàlàyé fún wa púpọ̀ lórí ẹ̀wọ̀ àwọn àkókò tí wọ́n ní
lórí ọ̀rọ̀ kìnnì lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ epo ìkànnì Dígí Alára náà lẹ́wà alára àgbàyídà ọ̀kànnì tó ṣe pé oúnjẹ fẹ́ pé ó gbà wọ́wọ́ ìkànnì tí ò ṣe kò rọ́ sẹ́yìn òun Olódùmarè bàmí adẹ́dàbà mẹ́ta lójú wọn àpapọ̀ ó fi kìnìún sọ̀bẹ̀rẹ̀ kò nínú ògbó bẹ́ẹ̀ ni ẹyẹ tí lójúkòrò bí àná ń kọ́ kò tí ì sí ìkànnì tí ó ṣe bí ìkànnì Dígí Alára kò tí ì sí irú ìkànnì bẹ́ẹ̀ àwọn ìkóhùn ṣe kí ni wọ́n ń tọ̀ wá lẹ́yìn ni bàbá wa ẹ jẹ́ máa gbé àwọn àlejò wa wọlé káàsì máa dárúkọ wa fún àtìlẹ́ fún àwọn ará ilé bàbá wa ẹ káàsán ẹ kò dédé àsìkò yẹn kú ìyálẹ̀ta bàbá dárúkọ yín fún ará ilé tó ń gbọ́ wa tó ń wò wá. ẹ káàsán ìṣòro orúkọ mi ni Wákìlì Rabiu. orúkọ bàbá wa náà ti dá fún àwọn pé Wákìlì Rabiu Àdìgí náà ní orúkọ bàbá wa ìbéèrè àkọ́kọ́ tí màá kọ́kọ́ bí lédè náà ni pé kí ló ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ epo lọ́wọ́lọ́wọ́ báyìí. kí tó ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ epo àìmójútó nǹkan yìí láti June 12 wàhálà ti ṣẹlẹ̀ June 12 tá a ti fọ́ gbogbo páìpù àti dẹ́pọ́tì tá a ti fọ́ gbogbo páìpù tá a ti bà gbogbo nǹkan yìí jẹ́ kò sí Nàìjíríà léṣe tó jẹ́ wípé wọ́n ti ń fọ epo jáde láti June 12 ẹ wá wo iye orí tó ti kún ọmọ Nàìjíríà tá a ti bí tó ti wá láti ìlú òkè tá a wá lu epo láì jẹ́ pé Nàìjíríà gbọ́ àti ń ṣe ọ̀mọ́ ọmọ tí bàbá rẹ̀ fún àpẹẹrẹ ọmọ tí bàbá rẹ̀ bí ọmọ mẹ́ta tẹ́lẹ̀ tí a jọrọ ń dáko ọwọ́ ayá ìbí gbogbo tí wọ́n ń dá wọn pàtì ọmọ kẹlẹ́ lu èkó ọmọ kejì lu èkó kẹta náà lọ lọ́rùn ọ̀gá oko yẹn mọ́ wọn á bí ọmọ ní ìjọ́lẹ̀ wọ́n sì máa jẹun láì dá oko. bàbá wa mo fẹ́ràn bí tẹ́ ẹ bá wa mẹ́nu máa ń púpọ̀ torí pé kí ni wọ́n ẹ̀yẹ pẹ̀lú pé ọ̀rọ̀ lẹ́sìn o pé bẹ́ẹ̀ sí bẹ́ẹ̀ àgbàlagbà ṣe máa ń wíyá tó tó sí bí ìwọ bàbá mi má bínú o nínú mi dùn ẹ bá wa tẹ̀síwájú láàrin bàbá. fún àpẹẹrẹ àwọn ìjọba kan ní ọtí ń ṣe é bọ̀ láti gbà yẹn tí wọ́n mọ̀ pé kéde yóò sì mọ́ rárá a sì ń pọ̀ sí a sì máa lò sí àwọn ìjọba yẹn ò wá ọ̀nà àwọn apá kan sọ pé 24 ní dẹ́pọ̀tì wa kò sí kankan tó ṣiṣẹ́ káàtì ẹ̀pẹ́ mẹ́ẹ̀ẹ́dógún gan ni kò sí kankan tó ṣiṣẹ́ a sì ń lo epo bó o wá ní nǹkan yóò ṣe ní àfẹ́ẹ̀tì wa láì jẹ́ pé wọ́n tó dẹ́pọ̀tì sí ìṣòro kan tí Nàìjíríà kọ́kọ́ ní nìyẹn kò sí ẹ̀bí yẹn lórí wípé ìjọba tí ó ń ṣe lọ́wọ́lọ́wọ́ láì tí ìpọ̀dún kan ní ìṣolóṣèlú ṣùgbọ́n ní tí wọ́n ti bàjẹ́ láti June 12 tí ò sí kankan tó ń ṣiṣẹ́ mọ́ tó sì jẹ́ pé ní gbogbo wa gbẹ́mìí tá à ń lò bísí pé kápọ́kọ̀ tí ń kó wá wọ́n jẹ́ mẹ́rin gbé epo láti ibi tí wọ́n ti gbé bọ̀ méjì wá ní 40 lójú ọ̀nà méjì dé 30 sábà pé dàbí ìnáwó téèyàn dá sílẹ̀ ni tí mọ́tò kan ní gbé oúnjẹ tí mọ́tò kan kó omi inú àwọn mọ́tò yẹn méjì wá ní 40 ẹ̀gbẹ́ gbàmbá sáàfù oúnjẹ sójú agbo ọkọ̀ tó gbómi kò tí ì dé tó gbé síbi tó ebùbẹ̀ kò tí ì dé sábà pé lójú àwọn tí wọ́n wá sóde ẹ̀rọ àbájẹ́ dárò tó lẹ̀ ó dàbí ìgbà wípé àwọn tí wọ́n lòde ìyẹn ni àpò yẹn bí ó ṣe ẹ̀bí mọ́tò tó bàjẹ́ tí wọ́n kó oúnjẹ wa sínú ìyẹn jẹ́ ìṣòro tó ṣẹlẹ̀ bí ọ̀sẹ̀ méjì mẹ́ta ń sìn. ẹ ṣe bàbá wa ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan tó jẹ́ pé ní ìmọ̀ nípa àwọn ilé epo kéékèèké káàkiri tẹ́ pé ẹ jẹ́ alámòójútó nǹkan tó ti gbòógì bẹ́ẹ̀ tí ò sì fọwọ́rọ́ sẹ́yìn bàbá wa tá bá ní ká bí wọ́n lè rí pé ní apá bíi tẹ̀yìn wà ṣé àwọn èèyàn ń répo rà àti pé ìlú ni wọ́n ń ta jálá epo. tí ò lè jẹ́ pé kí èèyàn dáhùn dédé iye tó ń ta jálá epo ó ní pé federal government gangan òun gan ta epo ní 580. federal government gan ta ní 580. ǹjẹ́ tí ẹ̀yin bá wá fẹ́ gbé lọ́dọ̀ mi tẹ́lẹ̀ bá gbé fún ní 580 mọ́tò tí ó wà gbé ṣe bẹ́ẹ̀ sanwó fún mi jẹnẹrétọ̀ tó lè ta yóò gba owó ni ẹni tí ó mú lọ́sù yẹn lọ́wọ́ yóò gba owó ni àwọn ẹ̀sìpẹ̀sìsì kọ̀ọ̀kan yóò gba owó ni ǹjẹ́ iye yẹn lè bá iye tí fẹ́ dá gọ́ọ̀mù kò ṣeé ṣe bẹ́ẹ̀ káwa gbowó rò gẹ́gẹ́ bí òwe ṣiṣẹ́ ní
àárín ara wa. tó ẹ̀yin ara lé lórí ètò yẹn tó wa ojú ìwòye náà tí bàbá tó lé nínú ẹgbọ́n tí bàbá mẹ́nu lọ ní sí pé nígbà tí ìjọba àpapọ̀ tá a mọ̀ sí federal government bá gbé kólẹ̀ ní 580 tí àwọn alára tó tà wá débẹ̀ tí àwọn fẹ́ràn lọ́wọ́ ní 580 kárántí pé àwọn tẹ́fẹ́ lọ rà yìí o mọ́tò ni wọ́n gbé lọ síbẹ̀ kì í ṣe mọ́tò tó sì gbé lọ síbẹ̀ epo ni òun náà lò tó fi lọ gbé wá òun àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì tó tún ṣe kókó bẹ̀ ni pé ẹni tí ó wa mọ́tò òwò ni ó gbà ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀ ni pé àwọn tí ó wà tó ta epo fún yígbà tí epo bá tó dénú kòtò tán àwọn náà owó ni wọ́n gbà ó ní òun jẹ́ ohun àkọ́kọ́ tó jẹ́ ìṣòro tí àwọn ilé epo ń lójúkọ bá wa tẹ̀síwájú ọ̀rọ̀ náà bá. èyí wá dífá wípé àwọn ọmọ Nàìjíríà àìfẹ́ ṣe sùúrù àǹfààní faradà pàápàá ìṣe pé mo fi tàbùkù Yorùbá nílé àwa Yorùbá àìfẹ́ tètè fara da nǹkan táwọn kékeré bí ọ̀rọ̀ ọkọ̀ àdìyàwó táwọn kékeré yìí ó á jẹ́ ìdẹ̀kùn ní oṣù mẹ́fà sísìn àwọn àmọ́ fẹ́ ní ọ̀dọ́ wa lẹ́yìn tí ó sì bójú mu òṣìṣẹ́ lè ṣe é ṣe bẹ́ẹ̀ àbí ká fi ara dà á. Federal government ìwòye tèmi lórí rẹ̀ ní pé ilé epo federal government ilé epo ṣùgbọ́n ẹjọ́ òrèpo ń bẹ̀ yóò ṣe sùúrù yóò kíw ìṣòro tá a tó wá ní ni pé ẹjọ́ wa kíw tó délé epo ní 5,000 bẹ́ẹ̀ lápò rẹ̀ táǹkì rẹ̀ sì gba 50 litres kò owó tí ó fi fíìlì ẹ̀ lójú ẹsẹ̀ ọ̀pọ̀ ní tì tó rí tó èdè dì lọ́sù owó tí ń bẹ lápò rẹ̀ ọ̀ká tó lè fi fíìlì ẹ̀ tó lè lò lóṣù kan oṣù méjì ìwọ̀n 5,000 owó ẹ̀ ní ọ̀rà bísí pé tẹ́kọ̀ọ́ yẹn bá ti tán ó lè mọ́ ní ọ̀pọ̀lọpọ̀ látọ̀ tí wọ́n kí sọ́dọ̀ federal government. èrò pọ̀. ṣùgbọ́n federal government gbìyànjú wípé kékeré ọ̀sán máa wà ní epo àwọn láti jẹ́ pé olóde aráàlú lọ́rùn fún ẹ̀mbálẹ̀ kí tí ó là lọ́pọ̀ yẹn níwọ̀ntúnwọ̀nsì. ṣùgbọ́n aládàáni ò lè kò rọrùn láti tà bẹ́ẹ̀ fún wa. kẹ́rù iṣẹ́ transport débi tó ń ṣe tí mò ń lọ tí mò ń bọ̀ tá a fi ń gbèrò kò rọrùn bẹ́ẹ̀ láti tà fún ilé epo aládàáni owó ilé ẹ̀kọ́ ní epo owó ló fẹ́ ṣe expertise ibi tó ti gbépo ní Èkó yẹn àwọn tẹ́lẹ̀ àwọn lè wà bẹ́ẹ̀ lọ́sẹ̀ méjì ọ̀sẹ̀ mẹ́ta táwọn dábàá wọn mọ̀ tẹ ìjà nínú pé kó rí epo ìgbé wa tí wọ́n bá tó wá gbé dé bóyá tó nílé epo mẹ́rin wá rí tírélà kan gbà sẹ́pẹ̀ allocate ẹ̀ ojú méjì ojú mẹ́ta lọ ojú kan bí. èmi rí dájú wípé kò sí tó ní epo láti jẹ́ pé kò ṣeé dé mọ́lẹ̀ epo ò ṣeé dé mọ́lẹ̀ lásìkò kò ṣeé dé mọ́lẹ̀ sẹ́pẹ̀ ń dé mọ́lẹ̀ kò ṣeé dé mọ́lẹ̀ tó dá ìmí lójú tí mo rí bẹ́ẹ̀ pé ẹni tó dáa pé epo nù kòtò títí tà ní 620 C50 táwọn èèyàn tó wá rà ní 800 yóò tó ṣe wá wípé òun ó tì mọ́nú kòtò kò ṣeé ṣe bẹ́ẹ̀. tó ẹ ṣe bàbá wa kó tó di pé àtúmọ̀ tàkùn tó béèrè míì sí bàbá wa ẹ̀yún Wákìlì Rábíù Àdùbí ẹjá lójúlé lọ́nà lórí ètò yìí tó wa ojú ìwé náà la ṣì wà ẹ má fi jẹ́ kó bẹ́ẹ̀ mò ń bọ̀. ọ̀rẹ́ báwo wá ní báwo wá ní báyìí ọ̀rẹ́ máa lọ ṣe náà ní ìlú choice bá tó ti lóhùn ògbóyún máa lọ ṣe. èmi náà ti fẹ́ sọ fún ẹ tẹ́lẹ̀ pé kó lọ ṣe. orí bí mo ṣe kù báyìí. torí kò ní dákó bí ọmọ tí ò ní bàbá. orí mo ṣe kù tó àwọn èèyàn ṣèyàn lóore mọ́tò rántí mọ̀ pé èèyàn lóyún báyìí. ẹ̀yin ọmọ mi ohun tí wàá sí èkejì rẹ sọ ń bẹ ni mò ń gbọ́ látàárọ̀. bàbá láńlọ́ọ̀dù. gbogbo ẹni mò ń gbọ́ sórí nǹkan tó ní kó o ṣe yẹn ẹ má ṣe o kò sí eré nínú kéèyàn ṣe oyún o. bàbá ẹ̀ lè understand. bóyá ọmọ kankan tó kù tó yẹ kó bí láyé náà ló fẹ́ ṣẹ́ dànù yẹn o. bàbá láńlọ́ọ̀dù ẹ̀ lè understand. tí n bá ti wá understand ìwọ náà yẹ kó wọn lè understand wípé ẹ̀mí tiẹ̀ náà ó má tà sí ẹ o tó bá lọ ṣe oyún yẹn tán tí nǹkan bá ṣe wọ̀ gan fún rẹ̀ ńkọ́. má ṣe oyún o. ǹjẹ́ tá bá rí ẹni tó nílò ìrànlọ́wọ́ lórí ìkìlọ̀ yìí tàbí òmíràn ẹ kàn sí àwọn ilé-iṣẹ́ tó máa ń ṣàfilọ́lẹ̀ ìkìlọ̀ náà fún ẹ̀kúnrẹ́rẹ́. lórí ètò yìí tó wọ ojúwèé náà làwọn ta ti ń fọ̀rọ̀ tuntun rẹ̀ pẹ̀lú bàbá wa Wákìlì Rábíù Àdùbí lórí ọ̀rọ̀ tó ń ṣe pẹ̀lú ọ̀rọ̀ ti pẹ̀lú ọ̀rọ̀ epo rọ̀bì lórílẹ̀‐èdè wa Nàìjíríà màá tún máa tàkùn tó béèrè míì sí bàbá wa tó fún wa bá pẹ̀kẹ́lù ní ìsìn lágbára Olódùmarè bàmí aláwọ̀ ràbí
bàbá wa báwo ni ọ̀rọ̀ epo rọ̀bì èyí gan ṣe ṣe kókó tó wá sí wa lórílẹ̀‐èdè nàìjíríà ṣé epo yìí nìkan náà ní tábà rí pé àlèdá nǹkan míì lára a lè ṣe nǹkan míì. a lè ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan ṣùgbọ́n wọ́n fi àsìkò yọ àwa òbí àti sọ àwọn nǹkan kan lò láti ìpínlẹ̀ Èkó irú àwọn ọmọ oko ní wọ́n bí a sí tí a sì gbọ́júmọ̀ ká tó wá bọ́ọ̀bù wọn máa kọ́ sí ọwọ́ tó ń ṣẹlẹ̀ sí ó jẹ́ ìkó tó le jù oúnjẹ tó wọ́n ìsìn tó jẹ́ wọ́n jù pàápàá ńlẹ̀ Yorùbá ọ̀lẹ díẹ̀ ẹnu jíjà díẹ̀ ọ̀lẹ díẹ̀ ẹnu jíjà díẹ̀ fún àpẹẹrẹ ẹ̀wọ̀n tí ẹ̀ bá fẹ́ jẹ àwọn ìyàtọ̀ bá fẹ́ yó ọkà fún ẹ̀wọ̀n tó máa ná àwọn olóúnjẹ tó ń wá ti kí nǹkan kan bọ̀ tí kálukú ọ̀sàkíyèsí tí kálukú bá lọ wò àmàlà tí ń rò ní ìsìn bí ìgbèyàn pò kì mọ́ lọ́rọ̀ pọ̀tọ̀pọ̀tọ̀ ní kí ó lè gé ìrìn orí ẹ̀ ẹ rí i pé láti dọ́jà bá jẹ oúnjẹ tó le kó tó dààmú èèyàn gan dábàá ńlá mọ́ ní àpájẹ́ bí kí á lò ti yó ní ìsìnbẹ́ bá jàmùlà ní ìsìnbà tó bá pé wákàtí kan wákàtí méjì ó ti dra ẹ̀ ní ìlú ẹ̀tọ́ ti máa oúnjẹ méjì ó sì jẹ́ kó bìtìbìtì owó lè jẹ oúnjẹ tí oúnjẹ bá pọ̀ ní owó oúnjẹ ń bẹ lù ó kì í ṣe pé kọ̀ wọ́n o kì í ṣe pọ́ wọ́n o sọ́rí oúnjẹ wà ń lù àlélùbọ̀ àdígà àdígbòho ṣùgbọ́n owó rẹ̀ ní ọwọ́n o. Bàbá ṣùgbọ́n ọ̀rọ̀ epo náà fi ń gbóúnjẹ wáì náà lágbára epo bá ti wọ́n kò sí bá a ṣe fẹ́ róúnjẹ náà. ètò apple yìí yẹn ni pé ojú kòkòrò ìlú ẹ̀mẹ́ lára tèmi ní ìṣe ẹlòmíì láti bí ìdí àkànmọ́ ìdálé ìdí ẹ̀gẹ́ tàbí bí wọ́n ti ń kọ́ ọ́nù tí wọ́n ti ń kọ́ ọ̀pẹ tàbí wọ́n lè gbé ẹ̀gẹ́ tàbí wọ́n gbé ẹ̀fọ́ láti bí ìdí àkànmọ́ láti bí ìdẹ́gbẹ́dá láti bí ìdí ọ̀nà challenge oríta mọ́ gbogbo ọ̀nà oko náà. ìgboro lè ń dákọ̀ bàbá. wọ́n ta lé ẹbẹ̀ ní ẹni tó ti nílẹ̀ tó ti ta bí 20 acres 40 acres 50 acres ibo ni wọ́n fẹ́ gbé nǹkan kan sí mọ́ gẹ́gẹ́ bí irú èyí tẹ̀sí jẹ́ oníṣẹ́yìn tẹ́nì kọ̀ọ̀kan bá ní gẹ́gẹ́ bí ìgbà tèmi o bí àṣẹṣe transport ń gbà yẹn là máa ń lo oko irú òní Friday báyìí tá a bá ti kí jìmáàtì nílùú Ìbàdàn ọkọ̀ ní oko ní kó tó di Sunday ọjọ́ sátidé or Sunday yẹn wọ́n pè mọ́tò kan wá wọ́n tún síìtì méjì mbẹ́ èlùbọ́ ní o ẹ̀fọ́ ní o ata ní o àádìgbẹ́ kì í ṣe pa wá tà fún jíjẹ ní ká bá dé ààbò àmì ìlú èmi ló sì mọ́ bísí pé owó àpò mi mo ní àbí náà ra gbogbo nǹkan yẹn ebi pé tí n bá fẹ́ ṣènáwó nígbà yẹn nǹkan oko tá a ní ìlà àdàjọ láfi ṣènáwó lẹ́yìn ẹran epo pupa gan agbègbè oko mo ló wà bísí ní ìsìn wípé tí ẹ bá ń gbọ́ 100,000 tó bá fẹ́ jẹ yọ̀ọ́ ra ta yọ̀ọ́ ra màdí yọ̀ọ́ ra wá yọ̀ọ́ rẹ̀ yìí owó òtítọ́ ìgbà tó bá yẹ pé tẹ́lẹ̀ ẹlòmíì nílẹ̀ plọ́ọ̀tì méjì tọkọ plọ́ọ̀tì kan fẹ́ pé ìyókù wọ́n fi gbá bọ́ọ̀lù ó sì lọ́tọ̀ láti máa ṣe ẹran máa ṣe ẹdìẹ kò tó ń jẹ wọ́n ṣùgbọ́n yóò yàtọ̀ sí wípé ó ń lọ ọjà lọ ra àwọn nǹkan yẹn àpẹẹrẹ tí mo tó rí ẹwọ ẹran àgbò ẹni pé sọ́mẹ́lì ọ̀dọ́ sí wọ́n sì tọ́ba dìgbà léyà ẹni tó ní tiẹ̀ tó ní méjì mẹ́ta ó lè ta kàn bẹ̀ yọ ra sọ yóò mú kan yọ pa ṣé kó wọ́n tó lọ ràn yàn wọ́n pé òun rà ẹ jẹ́ kí nǹkan ẹ̀ ti máa jẹ́ ẹ̀kọ́ kó dẹ̀ jẹ́ ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn ọmọ wa láti kékeré ọmọ ọdún mẹ́ta ọmọ ọdún mẹ́rin ó lè gbé ìgbàdo ṣùgbọ́n tó pàtì rẹ̀ wọ́n ni àwọn tí wọ́n ní opportunity ọmọ mọ̀ pé àfi ayé ni wọ́n máa fi kára ẹ bá dé sọ́ọ̀bù ẹ̀rọ bí ẹ bá fíríjì mẹ́ta ẹ bá sí owó fíríjì kọ̀ọ̀kan tó yẹ pé ẹyọ kan lọ́yọ̀ wà bẹ́ẹ̀ owó méjì yòókù ó fi ṣe fìnánsì iṣẹ́ àgbẹ̀ ẹni tí ń ṣe de àgbẹ̀ ni ẹni tí ń ṣe oró àgbẹ̀ ni ẹni tí ń ṣe ìgbẹ́ inú ilé rẹ̀ àgbẹ̀ ni.
bàbá wa tó ń sọ fún wa ni pé táàbí dojúkọ ọ̀rọ̀ epo lásán báyìí lásìkò yìí ká mójútó ọ̀rọ̀ iṣẹ́ àgbẹ̀. Ẹ ṣe bàbá wa. Ẹ jẹ́ kí n tún bí yín báyìí pé bàbá wa kí ni èròǹgbà ìjọba lórí ọ̀rọ̀ epo tó wọ̀nyí, kí ni èròǹgbà wọn lórí rẹ̀ gangan lásìkò yìí? Sẹ́yìn ẹ̀jẹ̀ ńlá wo ìyẹn ní ìjọ lọ. Ìjọba tí ń bẹ́ ìtàgé mo kọ́kọ́ gbèdì fún ìlú ọmọ Yorùbá wa ni. Káàbàdé ṣàkíyèsí iṣẹ́ pé mo tó lóṣèlú láti gbọ́ tó ti dé orí ìjọba. Tá a bá ní ká wo ibi tó gbé jù, á rí pé kò ní. Gbogbo lílọ bíbọ rẹ̀ tọ́ba tíráfù lọ kan adéṣepọ̀. Ṣé baálé ilé tí ń wá ní olé kò ní náà ṣòro tí ń bẹ́ẹ̀ ní olé? Káwá fi wé baálé ilé tó yẹ pé nítorí torí olè ó ti sálọ. Mọ́gàjì tí ò gbélé. Tí ò gbélé sọ́mọ̀ ṣòro tó máa lé ní. Ṣùgbọ́n nǹkan yìí ó ti ń bàjẹ́ bọ̀ láti bí 20 ọdún náà fura. Ẹ̀gbọ́n onírèdíò kan máa sọ ẹ fura pánsá òkú ló gbélẹ̀. Pánsá òfura pánsá jánà àjò fura àjájìn olóòtú òfura ń kọ ẹ̀yìn àgbápẹ́ olè ní òkòlù lébẹ̀. Ṣé rí ìṣubú a sì ní faradà orílẹ̀-èdè dandan ni kò dáa. Ìgbà kan àbújọba àwọn ìjọba tó lọ Haúsá ni wọn kó ipò Haúsá ni wọn kó ipò ń ṣe nǹkan nígbà wọn Yorùbá wa ti wà bẹ́ẹ̀ àmì wọn gbèdè wa wípé àdìtú wọn wà ọmọ ẹdíẹ àdìtú wọn wà ọmọ ìbọn gbọ adélẹbìlẹ láti sọ wípé àwọn àdìtẹ ń fi wọn sí yẹn àwọn náà ń gbọ́ wọn rí bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn tí wọn jẹ bóyá àwọn náà rẹpù ni o àwọn kan ni o tí wọn ti sáré láti jọ ti dìbò wọn rọ wọn kàn náà máa wáyé kí wọn máa rí nǹkan dojú kọ àwọn hẹ́pù tí wọ́n bá lè ṣe fáwọn àmẹ̀kọ́nù wọ́n máa ṣe fún wa òṣìṣẹ́ hẹ́pù ojú wípé àwọn ọmọ tí wọ́n kọ́ṣẹ́ yìí wọ́n máa ra irinṣẹ́ fún wọn wọ́n máa dá oríṣiríṣi àwọn nǹkan ọjọ́ ọ̀la lẹ̀ ká má kọ̀ pé àkànlọ́ kó ẹja báwa náà sì máa ṣe ẹja tá a máa pẹja jẹ lé wa ní kí amúlọ́kùnkùn ẹ ṣeun bàbá wa ìbéèrè tí màá fi káàdì ẹ̀ lẹ́nu pé àwọn ẹ̀bùrùkọ̀kọ̀ wa lórílẹ̀‐èdè Nàìjíríà báyìí wọ́n ní àwọn kan fẹ́ bẹ́ẹ̀ sí máa ṣiṣẹ́ báyìí lóru títí Dangote nǹkan tó bá wá bẹ́ẹ̀ ṣiṣẹ́ bàbá jẹ́ epo pọ̀ bí táàtún ní máa lè mọ́ra wa ní táàtún ní máa lè mọ́ra lórílẹ̀‐èdè tó gbé àtúntì ń fọ̀ fúnra wa. Ṣé rí ìṣòro tí ń bẹ ń bi epo ọ̀kadù àǹdàgbà àwọn ìwájú gbogbo àwọn tá a kó tàdá bá débi tí jẹ́ epo ṣẹ́ntì òun fẹ́ yí òun padà. Kí ló mọ́ falaba? Àìnítẹ̀lọ́rùn àwa Yorùbá àwa ọmọ Nàìjíríà ni a fẹ́ ṣe lọ iṣẹ́ mọ́ tó ń kagún fẹ́ dé yẹn pé kí n farada iṣẹ́ ọdún 2 ọdún 3 o kẹ́lò bí ìrìn kan bá gbé débi iṣẹ́ mi lónìí láàárín òní sí oṣù tí bọ̀ ní ọ̀fẹ́ ti tìrì ọ̀níà nígbà wọn bá ní wọn mú páìpù epo wọn lé rẹ̀ lọ́wọ́ apálẹ̀ epo rẹ̀ lọ́wọ́ inú ẹgbẹ́ dá tá a kàn sí débẹ̀ ló jẹ́ láàrin méjì ọ̀nà. tán gbọ́n po lọ́fẹ̀ẹ́. epo tí wọ́n ní ó pọ́n sẹ́gbẹ́ dá tán kan ti dá lọ́nà láàrin méjì ọ̀nà láàrin ibi sí òun ìgbà ti tó lọ. tán tí wọ́n sì pọ́ǹpù yìí tí wọ́n ti ní iye lítà bá àti pọ́ǹpù yìí. àfi kí Ọlọ́run ṣàánú wa kálẹ̀ méjì lọ́wọ́ àwọn ọmọ Nàìjíríà ìyẹn jẹ́ kókó sọ̀rọ̀ tí bẹ́ẹ̀ bí ọ̀rọ̀ epo táìpì jíjí lọ́tà ìsìsẹ́ ìrẹ́ kan gbogbo wa la ní wọ̀bì àyẹ̀ tá a bá kó ogún èèyàn jọ ẹni tí ò lè ní wọ̀bì àyẹ̀ òní ju 6 méjì lọ fún àpẹẹrẹ irú àwọn iléeṣẹ́ tí wọ́n ti ṣiṣẹ́ nípa ní wọ̀bì àyẹ̀ àti báyìí máa ní mọ́ aburú bẹ̀ òun lè bẹ̀ gbọ́n tí àwọn sá fún kókó ọmọ bàjẹ́. kókó ọmọ bàjẹ́. ẹni tó ń bá ti lọ agbójú tó ń bá ti lè bí kò máa náwó ṣùgbọ́n nù tán rẹ̀ kókó rẹ̀ tọ́jà parẹ́ ọ̀rọ̀ epo ní Nàìjíríà ká máa rawọ́ sọ́lọ́run ká sì máa bẹ Ọlọ́run àwọn ìjọba tẹ́ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ káwọn aráàlú náà ní faradà lórí nǹkan ètò wò àwọn títí tí a ṣe lọ́wọ́ sí ẹ̀dùn pàtàkì àbá ń lo èkó bí ọdún 3 ọdún 4 òṣòro tí wọ́n gbà kojú lójú ọ̀nà nígbà tí wọ́n ń ṣe bọ̀ àtúngbù wọn àwọn kékeré kan wọ́n ti dé ọ̀nà nígbà òbí tí wọ́n parí ẹ̀ tí wọ́n kò rẹ̀ sí
téèyàn bá lo èkó kódà àti lo èkó lẹ́ẹ̀mẹ́ta ojúmọ́ Friday ni ó jẹ́ bí Friday kẹta sí kẹrin pápá àpàlà lọ́ládé nígbà ojú ọ̀nà dà gbọ̀ngbọ̀n ń ṣe lọ́wọ́ o títa ríro bọ́ọ̀lù èkó náà sì jẹ́ oníṣẹ́ Dangote ló fún lóṣù ní náà títọ́ bá fẹ́ ṣe kó fọ́n sùúrù láti jẹ́ pé ó ṣe àwọn àṣírí tí ń bẹ́ẹ̀ ní ọbẹ̀ pẹ̀lú pé owó ló fi ṣe gbogbo àwọn kan ìgbẹ́jọ́ bá tún ṣe àwọn kan yìí bó làwọn èèyàn ṣe ní máa jẹ́ jí irinṣẹ́ tí wọ́n bá dè lónìí tí wọ́n dè lọ́la wọ́n yẹ pé lọ́tọ̀ la ibòmíì ló kàn mọ́ sí láti lè tòótọ́ ní ti jí tí wọ́n ti dè lọ ọ̀yàn máa mú fàṣẹyìn bá ṣe yòókù. náà àwọn olùgbé ìjọba ò ṣiṣẹ́ kù. ṣe pé jẹ́ ńlá kó lẹ́yìn ìyá ni ìyá mọ̀. ìyẹ̀tọ̀ ọmọ Nàìjíríà ẹ̀yẹ tó wọ̀ bíà àwọn tí wọ́n máa dì tí wọ́n máa ń ṣe ní ìsìnkú àbàjẹ́ yìí kí wọ́n bá mi kó sí wọn ní. ẹ ṣé púpọ̀ bàbá wa Nàìjíríà. ẹ ṣé púpọ̀ bàbá wa. àníní jù báyìí lọ lórí ètò yẹn tó wa ojú ìwòye lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ epo rọ̀bì lórílẹ̀‐èdè Nàìjíríà kódùn púpọ̀ pé ọlọ́run bàánú náà ni wọ́n fún ní í ṣe òun ní ká jẹun púpọ̀ lẹ́nu ṣùgbọ́n kí ni òun ọ̀pọ̀ ọ̀nà ọ̀gbun báyìí náà ni ò jẹ́ àkókò tí ń pè wá níjà nìyẹn títí ìgbà míì tátùpẹ́ lórí ètò yẹn tó wa ojú ìwòye. Àtótó arédè pàkó yìí bàbá màgánà àǹfààní ńlá ló wọlé tọ̀ wá wáyé o. àǹfààní láti darapọ̀ mọ́ iléeṣẹ́ amóhùnmáwòrán àti rédíò orí ẹ̀rọ ayélujára kan nílẹ̀ yìí Jígí Alára rédíò tó kalẹ̀ ká sílùú Ìbàdàn. iléeṣẹ́ tẹlifíṣàn tí wọ́n mọ̀ mọ́ àwọn ètò àtàtà lóríṣiríṣi ni. àǹfààní ńlá rèé o fún gbogbo ẹni tó ní ẹ̀bùn àti ọgbọ́n àtinúdá láti wá fi ẹ̀bùn tiyín náà hàn kẹ́yìn náà lè di ìlúmọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́. akọ́lé àti gẹ̀ẹ́sì ni wọ́n ni. tàbí akọ̀ròyìn àti akàròyìn eré ìdárayá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lédè Yorùbá àtèdè Gẹ̀ẹ́sì. ayàwòrán cameraman. aṣọ àwòrán pọ̀ editor. onímọ̀ nípa ìwádìí ìtàn documentary researcher. onímọ̀ nípa ìpolongo ọjà lójú òpó ayélujára e-marketer àti akọ̀wé secretary. àǹfààní tún wà fún ẹni tí ò tí ì máa gbóhùn sáfẹ́fẹ́ ya àwòrán so àwòrán pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó gbàgbọ́ wípé o lè kọ́ṣẹ́mọṣẹ́ lórí ẹ̀. àwọn nọ́mbàs wọ̀nyí ni kẹ́ ẹ pè fẹ́kúnrẹ́rẹ́ àlàyé o 07050580241 àti 09039893895 tàbí kẹ́ WhatsApp nìkan sórí +13472857401. lórí Facebook Instagram àti Twitter ẹ kàn sí Jígí Alára rédíò wá lo ẹ̀bùn tiẹ̀ náà níbi táyé ó ti gbà ọ́ ní Jígí Alára rédíò a máa retí yín o. Jígí Alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń sọ. ayé yẹn wa wọ́n ní kónà kó pọ̀ kó pẹ́ báyìí Olódùmarè ọba mi ẹ̀dẹ́gbẹ̀bọ̀ àmì àṣẹ̀dá náà ní fún ní í ṣe o ọba mi náà mọ ara wọn ó náà ló sọ̀rọ̀ látàárọ̀ tó ètò sọ̀rọ̀ báyìí àti iná gbàrà àti iná gbòòrò bẹ́ẹ̀ àti ìfọ̀rọ̀jomitọ̀rọ̀ pẹ̀lú àwọn èèyàn lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ epo ní orílẹ̀-èdè wa Nàìjíríà ní àsìkò tá a wà yìí àwọn gbogbo epo náà la balọ̀ láti òwúrọ̀ táyì náà tí kò wá kètèkètè káàkiri orígun mẹ́rin àgbáyé lórí ìkànnì Jígí Alára ìkànnì kẹrìnlélógún tó gbóúnjẹ pẹ́pẹ́ tó tún gbà wọ́bọ̀ lórí ètò yẹn tó wa ojú ìwòye pẹ̀lú àwọn ọkọ̀ mi tá a jọ lọ lákàkiri látàárọ̀ yẹn àwọn ojú ẹ̀rọ mi Ọláyínká Gabriel pẹ̀lú Saliu Bakari láti jọ lọ látàárọ̀ tá a ti ń bá pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ epo ó ní ìrètí bọ́tà àwọn ti sọ wọn lórílẹ̀‐èdè Nàìjíríà bó ṣe rí lásìkò yìí gan-an ni wọ́n sọ ẹ rí i pé àwọn ti sọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan rí ìrírí wọn lórí ọ̀rọ̀ epo bẹ́ẹ̀ ṣe wọ́n àwọn kan ra jálẹ̀ epo kan ní 1,000 àbọ̀ kódà ẹ̀rí sọ pé àwọn rà ní 1,000 ó lé ní àpò kan náírà àwọn míì sì rà ní 700 naira 800 kò ní stable price a mọ̀ pé tá a mọ̀ sí pé iye tá a rà jálẹ̀ epo yìí ó dúró sójú kan títí di bá a ti ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ni àwọn èèyàn wá sí ń sá kìdàkìlà ìlò lórí ọ̀rọ̀ epo ní orílẹ̀-èdè Nàìjíríà bákan náà a ó rí i pé àwọn èrò tó ń wọ ọkọ̀ náà wọ́n bá wa sọ lórí àwọn èrò tó ń wọ ọkọ̀ náà pé àwọn jọ ń gbà á síra àwọn ni nítorí káwọn gbé ní àpò kan àwọn sọ di àpò kan àbọ̀ ó tún náà lè bá a nira fún àwọn tí ó wọ̀ torí pé àwọn mọ̀ pé ìrọ̀rùn eku báyìí náà ni kíni òun náà ni ìrọ̀rùn ẹyẹ bó ti rí nù lórí ètò yìí tó wa ojú ìwòye ní ìkànnì Jígí Alára lórí ohun tá a bọ́ síta fún náà ni la mọ̀ sí ọ̀rọ̀ ọ̀wọ́n gógó epo lórílẹ̀‐èdè Nàìjíríà títí ìgbà míì tá a tún pàdé lórí àkọ́tún ètò míì lórí ètò yìí tó wa ojú ìwòye èmi àmọ́ sọ fún mi pé ejò kún onírọ̀rọ̀ pèrèpè láyé kó dúró ẹ̀kú àfẹ́rẹ́ o ẹ̀ ní parẹ́ ó dàbọ̀.
ojú. Ojúbọyé ètò tó fún ni nímọ̀ bọ́rọ̀ bàtà gógó ẹ jẹ́ ká gbé